Ẹ́kísódù orí 17 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 21. Ìwọ ó sì tẹ́ pẹpẹ igi ṣítìmù kan, iná rẹ̀ ìgbọ̀nwọ́ 5 àti ìbú rẹ̀ ìgbọ̀nwọ́ 5. Ìwọ̀n kan ní ìhà mẹ́rẹ̀ẹ̀rin ìgbọ̀nwọ́ 3 sì ni gíga rẹ̀. Ìwọ ó sì ṣe ìwo rẹ̀ sí orí igun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀, ìwo rẹ̀ yóò sì wà lára rẹ̀, ìwọ ó sì fi idẹ bò ó. Ìwọ ó sì ṣe tàṣà rẹ̀ láti máa gba èrú rẹ̀ àti ọkọ̀ rẹ̀ àti awokòtò rẹ̀ àti kọ́kọ́rọ́ ẹran rẹ̀ àti awo iná rẹ̀ wọ́n ní gbogbo ohun èlò rẹ̀ ni ìwọ ó fi idẹ ṣe. Ìwọ ó sì ṣe ojú aró idẹ fún un ní iṣẹ́ àwọn lára àwọn náà ní kí ìwọ kí ó ṣe òrùka 4 ní igun mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀. Ìwọ ó sì fi sí abẹ́ àyíká pẹpẹ náà nísàlẹ̀ kí àwọn náà kí ó lè dé ìdajì pẹpẹ náà. Ìwọ ó sì ṣe ọ̀pá fún pẹpẹ náà, ọ̀pá igi ṣítìmù, ìwọ ó sì fi idẹ bò wọ́n. A ó sì fi ọ̀pá rẹ̀ bọ òrùka wọn nì. Ọ̀pá wọn nì yóò sì wà ní ìhà méjèèjì pẹpẹ náà láti máa fi rò ó. Oníhò nínú ni ìwọ ó fi àpákò ṣe, bí a ti fi hàn lórí òkè bẹ́ẹ̀ ni kí wọn kí ó ṣe. Ìwọ ó sì ṣe àgbàlá àgọ́ náà ní ìhà gúúsù lọ́wọ́ ọ̀tún bí aṣọ títa àgbàlá ti ọ̀gbọ̀ olókùn wíwẹ́ ti 100 ìgbọ̀nwọ́ iná yóò wà ní ìhà kan, àti 20 òpó rẹ̀ àti 20 ihò ìtẹ̀bọ̀ wọn kí ó jẹ́ idẹ, ìkọ̀ òpó wọn nì àti ọ̀pá ìsopọ̀ wọn kí ó jẹ́ fàdákà. Àti bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ti ìhà àríwá ní gígùn aṣọ títa wọn nì yóò jẹ́ 100 ìgbọ̀nwọ́ ní iná wọn, àti 20 òpó rẹ̀ àti 20 ihò ìtẹ̀bọ̀ rẹ̀ kí ó jẹ́ idẹ, ìkọ̀ òpó wọn nì àti ọ̀pá ìsopọ̀ wọn kí ó jẹ́ fàdákà. Àti ní ti ìbú àgbàlá náà ní ìhà ìwọ̀ oòrùn lí aṣọ títa 50 ìgbọ̀nwọ́ yóò wà, òpó wọn 10 àti ihò ìtẹ̀bọ̀ wọn 10. Àti ìbú àgbàlá náà ní ìhà ìlà oòrùn sí ìhà ìlà oòrùn yóò jẹ́ 50 ìgbọ̀nwọ́. Aṣọ títa apá kan ẹnu ọ̀nà náà yóò jẹ́ ìgbọ̀nwọ́ 15, òpó wọn 3, ihò ìtẹ̀bọ̀ wọn 3. Àti ní ìhà kejì ní aṣọ títa ìgbọ̀nwọ́ 15 yóò wà, òpó wọn 3 àti ihò ìtẹ̀bọ̀ wọn 3. Àti fún ẹnu ọ̀nà àgbàlá náà aṣọ títa 20 ìgbọ̀nwọ́ yóò wà, ti aṣọ aláró àti elése àlùkò àti òdòdó àti ti ọ̀gbọ̀ olókùn wíwẹ́ tí a fi iṣẹ́ abẹ́rẹ́ ṣe, òpó wọn 4 àti ihò ìtẹ̀bọ̀ wọn 4. Gbogbo òpó tí ó yí sàárè náà ká lè a ó sì fi ọ̀pá fàdákà sopọ̀, ìkọ̀ wọn yóò jẹ́ fàdákà àti ihò ìtẹ̀bọ̀ wọn ti idẹ. Iná àgbàlá náà kí ó jẹ́ 100 ìgbọ̀nwọ́, àti ìbú rẹ̀ àràádọ́ta ìgbọ̀nwọ́ àti gíga rẹ̀ ìgbọ̀nwọ́ 5, ti ọ̀gbọ̀ olókùn wíwẹ́ àti ihò ìtẹ̀bọ̀ wọn ti idẹ. Gbogbo ohun èlò àgọ́ náà ní gbogbo ìsìn rẹ̀ àti gbogbo ìkan rẹ̀ àti gbogbo ìkan àgbàlá náà kí ó jẹ́ idẹ. Ìwọ ó sì pàṣẹ fún àwọn ọmọ Ísírẹ́lì kí wọn kí ó mú òróró ólífì dáradára tí a gún fún ọ wá fún ìmọ́lẹ̀ láti mú kí fìtílà kí ó máa tàn nígbà gbogbo. Ní àgọ́ àjọ lẹ́yìn òde aṣọ ìkélé tí ó wà níwájú ẹ̀rí náà, Árónì tí òun ti àwọn ọmọ rẹ̀ ni yóò tọ́jú rẹ̀ láti alẹ́ títí di òwúrọ̀ níwájú Olúwa, yóò sì di ìlànà láéláé ní ìrandíran wọn lọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì.